gbé bọ́dì yẹ o 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 ọ̀yá gbé bọ́dì yẹ o. ajá ramọ́tàlá ìjọba olókùnrin òkè kò tó ramọ́tàlá ìjọba ọlọ́sàmì lẹ́gbẹ́ ramọ́tàlá 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 yìí ramọ́tàlá yìí ramọ́tàlá yìí. ó yá ká lọ sórí jí. Oh my people in Ghana, ẹ ti sẹ́yìn. Oh my dear people in Ghana, ẹ ti sẹ́yìn. Oh my dear people in Ghana, ẹ ti sẹ́yìn. Oh my dear people in Ghana, ẹ ti sẹ́yìn. Olùmẹ̀kọ́ mo fi Ghana kí ẹ ti sẹ́yìn. Olùmẹ̀kọ́ mo fi Ghana kí ẹ ti sẹ́yìn. Fàṣọ́gúdé fàṣọ́gúdé, ẹ ti sẹ́yìn. Fàṣọ́gúdé fàṣọ́gúdé, ẹ ti sẹ́yìn. Fàṣọ́gúdé fàṣọ́gúdé, ẹ ti sẹ́yìn. Oh my dear people in Ghana, ẹ ti sẹ́yìn. Oh my dear people in Ghana, ẹ ti sẹ́yìn. Oh my dear people in Ghana, ẹ ti sẹ́yìn. Olùmẹ̀gbọ́n mo fi Ghana kí ẹ ti sẹ́yìn. Olùmẹ̀gbọ́n mo fi Ghana kí ẹ ti sẹ́yìn. Tí bá sọ pé gbégbégbé gbogbo ẹlẹ́tì mi lẹ́nu kọjọ́ jọjọjọ gbogbo elite sisters mi lẹ́nu kọjọ́ jọjọjọ mo bá wọn ti Ghana tó lẹ́nu mo bá wọn ti Ghana tó lẹ́nu mo bá wọn ta Accra Ghana tó lẹ́nu mo bá wọn ta Accra Ghana tó lẹ́nu wọ́n ṣe bẹ̀bẹ̀ fún mi wọ́n ṣe bẹ̀bẹ̀ fún mi ẹ̀rí wọ́n ṣe bẹ̀bẹ̀ fún mi wọ́n ṣe bẹ̀bẹ̀ fún mi àwọn ta Accra ìlú Ghana wọ́n ṣe bẹ̀bẹ̀ fún mi àwọn ta alájà ramọ́tàlá wọ́n ṣe bẹ̀bẹ̀ fún mi. ó yá ọlọ́wọ́ ọ̀dọ́ ọlọ́wọ́ ọ̀dọ́ ọlọ́wọ́ ọ̀dọ́ ọlọ́wọ́ ọ̀dọ́ ajá ramọ́tàlá àyà ọlọ́wọ́ ajá ramọ́tàlá àyà ọlọ́wọ́ alájà ramọ́tàlá àyà ọlọ́wọ́ alájà kò ní kú kò ní rùn àyà ọlọ́wọ́ ọ̀dọ́. mo gbójú sókè mo pe yálà tí ọba ti gbọ́ ọba tó ní jíjẹ òun ló ní mímu ṣíjú àánú omi o bébí máa pa omi o. adọ́ládé nù tún gbáyẹ̀ pọ̀ mọ́ ayé ni ò sí púpọ̀ ètò ti bẹ̀rẹ̀ nìyàn tí ń bá bọ̀ ẹni bá lọ ló bá kú àwa ti mọ̀ pé yín lọ́lẹ́ lójú àti múra yín wá ẹ má fọ ẹ má dáná mọ́ àwa gbọ̀ngàn nìdán ẹ má fọ ẹ má dáná mọ́ àwa gbọ̀ngàn nìdán ẹ má fọ ẹ má dáná mọ́ àwa gbọ̀ngàn nìdán. President Bayo gbogbo lé ní mo kí ọgbà Accra Ghana gbogbo Yorùbá tó ń bẹ nílẹ̀ yìí làkì mo kí kábíyèsí olórí oko wa. ó máa di àbíkú ẹ̀yìn tó lọ́wọ́ gbà fún bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa látàrọ̀ adára dénú ẹ̀yìn tí rí nǹkan àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀yìn tí rí nǹkan kan àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀yìn tí rí nǹkan kan àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àbí kílẹ̀ tí rí o yàmẹ̀gà ó pọ̀ ẹ ṣá máa wò wá ẹ máa ríran wò ẹ máa ríran wò ẹ ṣá máa wò wá ẹ máa ríran wò. alájà ramọ́tàlá mi kò ṣe ẹ ṣá máa wò wá ẹ máa ríran wò ẹ máa ríran wò ẹ ṣá máa wò wá ẹ máa ríran wò. àwa dúpẹ́ fọlọ́run bí a ṣe lò lọ́dún iṣẹ́ mi hàn ṣe àwa gan ẹ bá wa dúpẹ́ fọlọ́run ọba tó ń kó wa lọ́wọ́ ẹ̀mí à. àwa dúpẹ́ fọlọ́run bí a ṣe lò lọ́dún
iṣẹ́ mímọ́ ṣe ara gan. Ẹ bá wà dúpẹ́ fọlọ́run ọba tó ń kọ́ ẹ lọ́wọ́. Gbogbo àwọ̀dí gbogbo ẹ̀yin tẹ́ gba wọ́ọ̀dù gbogbo yìí la kí pátá. Alájà Abdulateef olùmẹ̀gbọ́n amúlùdùn Accra gbogbo Ghana òṣè. Ọkọ mo súnmọ́ làlájà àwẹ̀rọ. Ọkọ pínnọkùnrin Sálímọ̀ àbẹ̀bí bàbá Fọláwí yọ. Wo mi ọdún wo yé. Ogun ìbí tẹnumọ́gi ìbígúgi 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 ìbígúgi. Bàbá Aláàjì Babátúndé assist mi yọ̀yọ̀ o. Babátúndé assist mi yọ̀yọ̀ o. Babátúndé assist me, yọ̀yọ̀ o. Babátúndé assist me, yọ̀yọ̀ o. Pẹ̀sì ti dé. Adùnbárí máa tó ṣì Babátúndé.